bí Ọlọ́run bá fún ẹ lórí ọ̀fẹ́ láti bá fídíò yìí pàdé tó lè ríṣẹ́ ìṣe kó tó di on the 7 March lábẹ́ bó ti wù kó rí o máa rí àánú ńlá gbà nínú oṣù yìí. Ihun tí wàá ṣe ni wípé wá iyọ̀ nínú òkè white, oyin ògidì nínú òkè white, ṣúgà keep ṣúgà méje wá àgbọn ẹyọ kan, jomínú àgbọn ẹ sínú kẹyìn kó wá fi mísì gbogbo ẹ papọ̀ mẹ́tẹ̀ẹ̀ta ẹ kó pò papọ̀. Ka Isaiah 45 sí, Deuteronomy 28 láti verse 1 títí dé verse 14 kà sí. Ka Psalm 123 kà sí. Tó bá ti ka mẹ́tẹ̀ẹ̀ta ẹ sí, béèrè fún àánú. Ó máa ń dá kéèyàn wẹ àwọn ìwẹ̀ bóyá ní ìbẹ̀rẹ̀ ọdún tàbí ní ìbẹ̀rẹ̀ oṣù. Tí oṣù yìí bá lé mọ́ gbogbo ènìyàn, kò ní lé mọ́ ẹ lórúkọ Jésù. Bí wọ́n ṣe mú èmi sí iṣẹ́ ìwá, bẹ́ẹ̀ ni mo ṣe ń pòsè sí gbogbo àwọn ènìyàn tọ́lọ́run bá nìkan lórí ọ̀fẹ́ láti bá a pàdé. Mo sọ ọ́ ní orúkọ Olúwa nínú oṣù kẹta yìí, oore tí ò tẹ́ ẹ lọ́wọ́ rí, àánú tó máa ń náwó sí tó máa ń bọ́ lọ́wọ́ ẹ, àánú yẹn máa tẹ́ ẹ lọ́wọ́ nínú oṣù kẹta yìí. Gbàdúrà sí lẹ́yìn ìgbà tó ti ka Bíbélì sí, prepare warm water sílẹ̀ tó máa fi wẹ̀. White handkerchief la fi ń lo àwọn iṣẹ́ tí ń bá fi síta, ó ló máa fi ṣe kankan. Wá ẹ ní ọṣẹ kó ti jẹ ọṣẹ white. Gbàdúrà sí iṣẹ́ tó pò papọ̀ yẹn, béèrè fún àánú Ọlọ́run. Contractor ni iṣẹ́ tó kò máa ṣe online ni, kò sẹ́ni tí ó ṣiṣẹ́ fún, máa bá àánú pàdé nínú oṣù ní orúkọ Jésù. Now warm water yẹn ni wàá lọ fi wẹ̀ ní bathroom. Báwo ló ṣe máa wẹ̀? Wàá kọ́kọ́ mú tó pò yẹn, wàá fẹ́ para látorí délẹ̀. Bó ṣe fẹ́ para ni wàá máa gbàdúrà, wàá fẹ́ pa gbogbo ara látorí délẹ̀. Wàá wá mú handkerchief white, wàá fi ṣe kankan, wàá wá wẹ̀ látorí délẹ̀. Tó bá ti wẹ̀ tán, gbọ́ mi, sórí white handkerchief yẹn àtọ̀ṣẹ yẹn rí pé o lọ bò mọ́lẹ̀, lọ bò láṣìírí. Àṣírí rẹ ò ní tú tó ṣú fi máa parí. Gbogbo ibi tó ti ẹ̀rọ kan àánú sí àánú máa jáde sí ẹ ń bẹ̀. Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ, ó máa ṣiṣẹ́ fún ẹ. But mo bẹ̀ ẹ́, bá mi share program yóò kéré jù lẹ́ẹ̀mẹ́ta kí àwọn ẹlòmíràn kan lè bá jàǹfààní ẹ̀. Bá mi share rẹ̀, gbogbo ọwọ́ tó share rẹ̀ ẹ ò ní mú àmúbọ̀n rere. Apostle Prophet Oyètọ́lá Ọmọládéwúrà ló ń gbàdúrà fún wa. 0810 63 11 252 oní WhatsApp number mi. 0810 63 11 252 oní WhatsApp number mi. Pè mí kó jẹ́ a jọ gbàdúrà fún ìran àti ọ̀nà àbáyọ. O fẹ́ gbígbésẹ̀ kan, o fẹ́ béèrè ìtọ́ni Ọlọ́run lórí ẹ̀, pè mí sórí nọ́mbà yẹn, màá dẹ̀ gbàdúrà fún ẹ. God bless you. Shalom.